brainstormed that we need to move our bail application because court has no reason for holding these people up to the moment they should grant their bail. But my lord said it's only accelerated hearing she will grant, which she has already granted it earlier before. So the case was adjourned to 4th June of this year. So wọ́n dẹ̀ give evidence, wọ́n play àwọn video recording ní bí ọmọ yẹn ṣe make a conventional statement bó ṣe jẹ́wọ́, wọ́n record video yẹn bó ṣe gba step tó take, bó ṣe pe ọmọ yẹn wálé, bó ṣe bá a sùn nígbà tó ní òun tó dákú, tó ní òun bọ́ta, òun làágùn, landlord òun béèrè pé ṣé ò sí, ọ̀rọ̀ ẹ̀rù ti bà òun. Ní èní ni ìgbẹ́jọ́ Abdulrahman Bello tó ṣekú pa Hausa ní ìlú Ìlọrin wáyé ní High Court. Abdulrahman ti jẹ́wọ́ lé ní o, ó lóun nìkan lòun pa Hausa, gbogbo àwọn tí wọ́n kó papọ̀ mọ́ òun wọn ò mọ nǹkan kan nípa rẹ̀. Àfà òun àti ọmọ kéwú táwọn jọ ń kéwú lọ́dọ̀ àfà òun àti àwọn ọ̀rẹ́ òun méjì tí wọ́n kò sí ẹnì kankan tó mọ̀ nípa ìwà láabi tí òun wù. Ìyàlẹ́nu gbáà ló jẹ́ léni yìí tó sì bà kálukú nínú jẹ́ nígbà tí Abdulrahman Bello tó bẹ̀rẹ̀ sí sọ ìrìn àjò bóun àti Hafsat Lawal Adéfálú wọ́n sì jọ pàdé tó fi já sí ọlọ́jọ́. Abdulrahman Bello ó lóun àti Hafsat àwọn pàdé ní orí ayélujára Facebook, òun sì invite rẹ̀ wá sí ilé. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó níjọ́ tó ń invite rẹ̀, ó ní ọ̀rẹ́ òun kan kó mọ, òun ò ní tètè wá, gbogbo wíwá àwọn òsì tún ní ju aago 5 lọ tó ń wé padà sílé. Ní ìjọ́ ìkómọ náà ni Abdulrahman pè Hafsat ní orí fóònù tó jẹ́ àkọ́kọ́ tí wọ́n jọ pàdé ní ilé Abdulrahman. Hafsat Lawal Adéfálú dé ilé Abdulrahman, ó sì ṣàlàyé fún Abdulrahman pé ebi ń pa òun fẹ́ jẹun. Abdulrahman lóun fún ní nídù méjì pé kó ṣe, ó ní ebi náà ti ń pa òun wọra, òun kò lè ṣe nídù náà. Abdulrahman jáde síta, ó lọ ra Fanta àti búrẹ́dì fún un, ó sì jẹ́ kó yé pé òun ò lè jẹ Fanta àti búrẹ́dì pé ulcer patient ni òun. Lẹ́yìn rẹ̀ ni Abdulrahman jáde lọ, òun lọ ra rice àti chicken. Ó láwọn méjì dìjọ bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ náà papọ̀. Lẹ́yìn ìgbà náà àwọn bẹ̀rẹ̀ sí ní bára àwọn ṣeré láti inú pálọ̀ tó fi di inú yàrá. Àwọn dénú yàrá àwọn méjèèjì táwọn sì jọ ní àjọṣepọ̀ náà. Lẹ́yìn ìgbà náà ni Abdulrahman ní pé àwọn parí àjọṣepọ̀ táwọn jọ ní. Hafsat Lawal dákú mọ́ òun ní abẹ́. Ìdààmú bá òun ṣe jẹnàjẹnàjẹnà, òun lọ òun bọ̀ káàkiri pé bó lòun ti ṣe ni ìyá láńlẹ́dì táwọn jọ ń gbélé rí òun. Ó bi òun pé kí ló ṣe òun tóun lágùn báyìí, òun ní kò sí nǹkan kan tó ṣe òun. Lẹ́yìn ìgbà náà òun wọnú lílọ tí òun sì gbé ọtí ògógóró tóun gbé mu. Ọtí ògógóró tóun gbé mu yìí ló fún òun ní inspiration tí à ń pè ní ọ̀dájú láti gbé òkú Hafsat sí orí tébù tóun sì bẹ̀rẹ̀ kúnkún rẹ̀ láti ọrùn ọwọ́ méjèèjì. Ṣàlàyé ní ilé ẹjọ́ lónìí pé òun gé ọrùn ọwọ́ méjèèjì, òun sì bẹ̀rẹ̀ sí ní yọ pààtì Hafsat ní ẹyọ kọ̀ọ̀kan. Òun kó gbogbo àwọn pààtì ara rẹ̀ tóun yọ, òun kó dà sínú òkè ọ̀dà, òun sì lọ lè dà wọ́n sínú dustbin ilé ìdálẹ̀sí táwọn ìjọba ń gbé sórí títì, òun lọ lè dà wọ́n síbẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan. Nínú ọ̀rọ̀ rẹ̀ tí àwọn ọlọ́pàá bí ló ti jẹ́wọ́ fún wọn pé tó mú tóun ò fi da ọrùn ọwọ́ méjèèjì nù ni pé òun fẹ́ lo ọrùn ọwọ́ méjèèjì láti fi ṣe ètùtù owó, ó lóun fẹ́ fi ṣe ògùn owó. Nínú ìwádìí àwọn ọlọ́pàá tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ tí ó sì fi ọwọ́ ara rẹ̀ kọ statement tó kọ kalẹ̀, ló ti ṣàlàyé nínú statement pé kò fìgbà kan dárúkọ àwọn tí wọ́n jọ kó wọn papọ̀ nínú rẹ̀. Wọ́n sì gbé fídíò bó ṣe kọ statement ní àgọ́ ọlọ́pàá, wọ́n gbé gbogbo fídíò rẹ̀ wá sí ilé ẹjọ́ tí wọ́n sì play rẹ̀, kò sì síbì kankan ti dákọ àwọn tí wọ́n jọ kó wọn papọ̀ pé wọ́n ń bẹ níbẹ̀. Onídàájọ́ ní kán sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 4 nínú oṣù tí ń bọ̀ láti mú àwọn ẹlẹ́rìí míì tó kù wá. Látìgbà tí ẹjọ́ ti bẹ̀rẹ̀ títí tó tún fi di èní kò tíì sí ẹlẹ́rìí tó dákọ wípé àwọn tí wọ́n jọ kó wọn papọ̀ wọ́n wà pẹ̀lú Abdulrahman láti ṣiṣẹ́ láabi náà, léyìí tí Abdulrahman náà sì ń tẹnumọ́ pé òun nìkan lòun dá ṣe iṣẹ́ náà. Ẹ gbọ́ ọ̀rọ̀ náà bó ṣe tún lọ lẹ́nu àwọn agbẹjọ́rò ilé ẹjọ́ lẹ́nu. Ṣeun gan o, ẹ̀yin tẹ́ ń bá wa lọ. Prosecution called all 3 witnesses and they called some exhibits, defendants some exhibits to the court to prove their case beyond reasonable doubt. But the unfortunate thing out of it that exhibit 32A, where the first defendant said that other people did not participate in the crime they committed. However, we are very, very sad that the office of DPP have
information about this, and they have seen this document, and they still continue prosecuting other defendants. It's so pathetic. But at the end of the day, I know justice will prevail. In fact, we unanimously brainstormed that we need to move our bail application because court has no reason for holding these people up to the moment they should grant their bail. But my lord said it's only accelerated hearing she will grant, which she has already granted it earlier before. So the case was adjourned to 4th June of this year. So on the 4th of June, is it going to be resumed here? Yes, my lord ordered that the prosecution must call all his witnesses that very day. Most likely they are going to close their case that very day. So we will open our own cases. So like how many witnesses have been expected? He was not sure of how many, but he said between 2 or 3. That was what the prosecution told the court. They are expecting more 3 witnesses. But by the virtue of what they serve on us, I think men of DSS, we are the one that remain to come and testify for it. Orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsá tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin tí mo sì jẹ́ ìkan lára àwọn lọ́ọ̀yà tí wọ́n ń wọ́ọ̀chì brief fún nominal complainant, that is to say àwọn pẹ́rẹ́ǹtì ọmọ tí wọ́n ṣekú pa Hafsat. Well, ní èní yìí tí ó jẹ́ on the 21 ọjọ́ ogúnlé-ọ̀kan so tí wọ́n pe mátà yẹn ní high court lẹ́nìí fún continuation of hearing. Àwọn attorney general of Kwara State wọ́n láwọn ní ẹlẹ́rìí mẹ́ta. Ẹ rí i pé ní last time tí a wá sí court wọ́n pe ẹlẹ́rìí mẹ́ta ní ọjọ́ yẹn, wọ́n dẹ̀ ní àwọn ní ẹlẹ́rìí mẹ́sàn-án. Out of mẹ́sàn-án tó kù òun ni wọ́n ti pe ẹlẹ́rìí mẹ́ta ní èní. So àwọn ẹlẹ́rìí mẹ́ta dọ́dẹ̀ pé wọ́n pe ọlọ́pàá méjì, wọ́n sì pe teacher ẹyọ̀kan ní tí ó jẹ́ pé òun ni ó translate àwọn kinní yẹn sí from Yorùbá to English language. So bí ó ṣe jẹ́ nìyẹn. Wọ́n dẹ̀ give evidence, wọ́n play àwọn video recording ní bí ọmọ yẹn ṣe make a conventional statement, bó ṣe jẹ́wọ́, wọ́n record video yẹn, bó ṣe gba step tó take, bó ṣe pe ọmọ yẹn wálé, bó ṣe bá a sùn nígbà tó ní òun tó dákú, tó ní òun bọ́ta, òun làágùn, landlord òun béèrè pé ṣé ò sí, ọ̀rọ̀ ẹ̀rù ti bà òun kó tó di pé òun wá wọlé, òun wá gbé ògógóró, òun wá dààmú ìgbà tóun mọ ọtí yẹn ní inspiration wá ló wá fún òun ní energy àti thoughts ọ̀nà bóun ó ṣe ṣiṣẹ́ ní orí ọmọ yẹn kóun tó wá pieces ẹ̀, òun wá gé kélekèle kó tó wá di pé òun lọ dọ̀m̀pù èyí tó kù sí dustbin, èyí tó sì jẹ́ pé òun fẹ́ lò ń bẹ̀ which is ọwọ́ àtàwọn nǹkan míì ẹ̀jẹ̀ òun lòun lò tóun fẹ́ lò tóun preserve sí òkè. So ìyẹn ni nǹkan tí ó really ṣẹlẹ̀ ní court ní èní. Ọjọ́ yẹn á sún ìgbẹ́jọ́ míì sí. Wọ́n sún ẹjọ́ sí on the 4th of June 2025 oṣù tí a wà yìí, ọdún tí a wà yìí, on the 4th of June ọjọ́ kẹrin oṣù kẹfà nínú ọdún tí a wà yìí, òun ni wọ́n sún ìgbẹ́jọ́ sí. Ẹ ṣeun gan sà. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n kó papọ̀ mọ́ Abdulrahman tí gbogbo ẹ̀rí tán sì gbé wálé ni tó sì ń ṣe àfihàn pé wọn ò mọ nǹkan kan ní orí rẹ̀, ẹ dákun kí ni ẹ rí sọ lórí eléyìí o? Well, kò sí nǹkan tí a fẹ́ sọ náà ju pé láti ilẹ̀ àti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe kéèsì yìí, gbogbo àwọn witnesses tí wọ́n kó wá sí court, gbogbo àwọn evidence tí wọ́n give so far, láti ìgbà wọ́n ti bẹ̀rẹ̀ kéèsì àwọn witness méje ti testify before the court. Ká tó wá fi tèní ìkun àwọn mẹ́ta tó tún kún lé ní ó jẹ́ 10. So gbogbo àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n ti give evidence so far, kò sí anybody tó indict àwọn 4 tó kù. So Abdulrahman tó jẹ́ apààyàn tó pa ọmọ Hafsat yìí, òun nìkan náà ni gbogbo evidence wọn pátá òun ló dálé lórí, lẹ́yìn tó túmọ̀ sí pé by the time tí lẹ́yìn tó túmọ̀ sí pé ibi tẹ́jọ́ dé báyìí o, àwọn 4 tí wọ́n mú mọ́ Abdulrahman wọn ò mọ nǹkan kan nípa ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ṣùgbọ́n àì lè sọ, a sì lè wí bóyá náà àwọn witnesses tó kù out of 9 wọ́n pe 3,
àwọn tó kù àmọ́ bóyá tó bá wá kóòtù ní next adjourn date àti ìmọ̀ràn evidence tí wọ́n fẹ́ give bóyá evidence tó bá give ó lè link wọn mọ́ ó lè link àwọn defendants tó kù ó lè link wọn mọ́ the said offence but so far so good kò sí any evidence tó link àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn mọ́ the said offence. ẹ ṣeun sá láti ìmọ̀ràn wo lẹ ní fún àwọn aráàlú tí wọ́n ń wò. well kò sí ààyè máa fún ìmọ̀ràn tá a máa ń fáwọn èèyàn all the time náà ni pé kí gbogbo wa kí gbogbo orú ẹ̀sìn tó lè wù ká máa sìn gbogbo orú ibi kó lè wù ká jáde gbogbo orú ẹ̀yà tó lè wù ká jẹ́ ká mọ̀ pé ìjọ́mọ ènìyàn òun ni number one òun ló ṣe kókó humanity first. Gbogbo nǹkan tá a bá ń ṣe tá a bá ti ní ìtara ọmọ ènìyàn tá a ní ìyẹn ní ara tá a ní lẹ́mìí yóò máa guide wa nípa àwọn ìgbésẹ̀ àti ìwà àti gbogbo irú nǹkan tó lè wù ká fẹ́ máa ṣe. A mọ̀ pé ẹlẹ́ran ara mi lélẹ̀ tí n bá ṣe irú nǹkan báyìí wọ́n ní fi abẹ́rẹ́ gún rẹ̀ wò ná kó o tó lè fi kún ọmọlàkejì. So tíyàn bá ti lè fi nǹkan lọ́ra rẹ̀ tó rí bó ṣe rí òun yóò tó wò pé ṣé tí n bá fi lọ ọmọlàkejì mi ṣé bí mo ṣe fẹ́ ṣe yìí ṣé yóò dáa. So gbogbo tá a bá ń ṣe ká jẹ́ kí ìjọ́mọ ènìyàn kó jẹ́ àkọ́kọ́. So tá a bá ti nílé ní mind tá a dẹ̀ fi ń ṣe ìwà wù all the time yóò jẹ́ kí a lè máa jìnnà sí àwọn nǹkan tí ò tọ́ àti àwọn nǹkan tí ò dáa a sì lè máa ṣe gbogbo nǹkan bó ṣe tọ́ àti bó ṣe yẹ. So ìmọ̀ràn tá a ní nìyẹn. ẹ ṣeun gan-an adúgbò púpọ̀ ẹ dákẹ́ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ò yí padà orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsà Esquire. ṣeun gan o ẹ̀yin tẹ̀ ń bá wa lọ.